إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فالسلام عليكم ورحمة الله وبركاته. إن شاء الله تعالى إلينا ما جاء الدرس الأول لتنو عليه إلينا ما جاء ليفترى الواجبات المتحتمات المعرفة على كل مسلم ومسلمة. الواجبات المتحتمات المعرفة على كل مسلم ومسلمة. àwọn kan tí ó jẹ́ ọ̀ranyàn, àwọn kan tó jẹ́ ọ̀ranyàn dandan láti mà fún gbogbo mùsùlùmí lọ́kùnrin àti mùsùlùmí lóbìnrin. tírà yìí ẹni tí ó kó jọ náà ni Sheikh Abdullah ibn Ibrahim al-Qar'awi rahimahullahu ta'ala. wọ́n kó jọ láti inú tírà الشيخ العلامة شيخ الإسلام المجدد محمد ابن عبد الوهاب رحمه الله تعالى. tírà a rí pé tánà bá bẹ̀rẹ̀ tírà yìí a rí pé àwọn kan tí ó wà ń bẹ̀. lẹ́yìn tí ó bá ti ka tírà Sheikh al-Islam rí, ìyẹn àwọn tírà tí wọ́n mú níbẹ̀, a rí pé nínú àwọn tírà àwọn ni wọ́n ti mú àwọn kan yìí. bákan àwọn eléyìí tá bá sì kàrí tẹ́lẹ̀ náà tá bá padà ń kà wọ́n, a padà rí pé àti kankan yìí nínú alwajibatul mutahattimatul ma'rifa ala kulli muslimin wa muslimah. kan ọkọ̀ tí wọ́n fi bẹ̀rẹ̀ afá ní bismillahir rahmanir rahim. yẹn Sheikh Abdullah ibn Ibrahim al-Qar'awi tí wọ́n kó tírà yìí jọ. wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú basmala, wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Allah subhanahu wa ta'ala. wọ́n ní pé al-usulu thalatha allati yajibu ala kulli muslimin wa muslimatin ma'rifatuha. àwọn ìpìlẹ̀ mẹ́ta eléyìí tí ó jẹ́ ọ̀ranyàn lórí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin láti mọ̀ wọ́n. wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú al-usulu thalatha, àwọn ìpìlẹ̀ mẹ́ta. àná wọ́n pé Sheikh Muhammad ibn Abdul Wahhab alayhi rahmatullah wọ́n ní tírà kan tí ó ń jẹ́ al-usulu thalatha tàbí thalathatul usul. tírà kékeré eléyìí tí a ṣẹ̀ṣẹ̀ parí láìpẹ́ yìí náà ni, bihamdillahi ta'ala wa bi'awnihi. al-usulu thalatha yìí, àwọn ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí tí a sọ fúnra pé àwọn ìpìlẹ̀ yìí òun náà ni àwọn ìbéèrè inú sàárè, ní eléyìí tí a ti mà lẹ́fà sí wẹ́wẹ́ ní inú thalathatul usuli wa adillatuha. àfáà ní àwọn ìpìlẹ̀ mẹ́ta tí pé ọ̀ranyàn ni fún gbogbo mùsùlùmí láti mà. wọ́n fẹ́ sọ àwọn ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn fún wa. wọ́n ní wàhíyà, àwọn náà ni ma'rifatul abdi rabbah,
kí ẹrú kó mọ Ọlọ́run bá rẹ̀, kí ẹrú kí ó mọ Allahu subhanahu wa ta'ala. àṣàlàyé ilé ìfúwa nínú al-usulu thalatha bí a ṣe mọ Ọlọ́run bá subhanahu wa ta'ala. a máa mọ Allahu jalla wa ala pẹ̀lú àwọn àyàtì rẹ̀, àwọn al-ayat al-kawniyya àti al-ayat al-shar'iyya. àwọn àmì Ọlọ́run bá subhanahu wa ta'ala eléyìí tí ó ń bẹ ní inú ayé, ẹni pé nínú àwọn kan tí Allah subhanahu wa ta'ala tí ó dá. so a máa mọ Ọlọ́run bá subhanahu wa ta'ala pẹ̀lú àwọn kan yìí, pẹ̀lú àwọn àmì yìí. so bákan náà àwọn al-ayatu shar'iyya, àwọn ayat eléyìí tí ó wà nínú al-Qur'an, ọ̀rọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala àti àwọn ìdájọ́ tó wà nínú al-Qur'an yìí. so a máa mọ̀ látara kí àwọn ọ̀rọ̀ yìí ẹ̀dá kan ò lè sọ̀rọ̀ ẹ̀, àwọn ìdájọ́ yìí ẹ̀dá kan ò lè gbé irú ẹ̀ kalẹ̀. Allahu jalla wa ala ọba tó pé, so òun náà ló gbé irú àwọn ìdájọ́ báyìí àti àwọn ọ̀rọ̀ báyìí, òun ló gbé wọn kalẹ̀. so ma'rifatul abdi rabbah, a máa mọ ẹrú máa mọ Ọlọ́run bá subhanahu wa ta'ala, kẹrú mọ ọba rẹ̀. so ìpínlẹ̀ kan nìyẹn. wa dinah, bákan náà kí ó mọ ẹ̀sìn rẹ̀, ilé tí ṣe ẹ̀sìn Islam. so ìpínlẹ̀ lẹ́kẹ̀jì náà ilé wa nabiyyahu Muhammadan sallallahu alayhi wa ala alihi wa sallam, bákan náà kí a mọ nabi wa Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam. so àwọn ìpínlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí a ń bùkátà láti mọ̀ iná ni àwọn eléyìí. lẹ́yìn náà fáwa ní fa idha qila lak, tó bá sọ fún ẹ, tó bá bí ọ́, tí wọ́n bá bí ọ́ wípé man rabbuk, ta ni Ọlọ́run bá rẹ̀, ta ni Ọlọ́run bá rẹ̀. so eléyìí ni ìpínlẹ̀ alákọ̀ọ́kọ́ nínú àwọn ìpínlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta eléyìí tí a ń bùkátà láti mọ̀. tí wọ́n bá bí ọ́ pé ta Ọlọ́run bá rẹ̀, faqul, wọ́n máa dáhùn, ilẹ̀ mùsùlùmí máa dáhùn pé rabbi Allah alladhi rabbani wa rabba jami'a al-alamina bi ni'amihi wa huwa ma'budi laysa li ma'budun siwah. máa sọ fún wa pé rabbi Allah, Allahu subhanahu wa ta'ala òun ni rabbu mi, Ọlọ́run bá mi, ọlọ́ba tó dá mi, alladhi rabbani, ọba tó rẹ̀ mi, ọba tó dá mi nígbàtí mi ò jẹ́ nǹkan kan, tó dẹ̀ ń ṣe gbogbo nǹkan tí ó ń ṣe nírọ̀rùn fún mi láti máa gbé ilé ayé ń bí. so wa rabba jami'a al-alamina bi ni'amihi, so tí ó sì tún rẹ̀ gbogbo àwọn alamun, gbogbo àgbáyé pátápátá pẹ̀lú ni'amu rẹ̀, pẹ̀lú ìdẹ̀ra rẹ̀. so ọba Allah subhanahu wa ta'ala òun ni ẹni tí ó ń ṣe nǹkan yìí fún gbogbo àwọn ọlọ́ba tó dá wa, àwọn ọlọ́ba tí ó ń rè wá. nínú àwọn ìdẹ̀ra Ọlọ́run bá subhanahu wa ta'ala eléyìí tí ó ṣe fún wa náà, ilé ó dá wa, kò tó wá fi wálẹ̀ lásán, wá ń rè wá, ó ń tọ́jú wa, ó ń pèsè gbogbo tí a jẹ, tí ó ń pèsè fún wa. so al-alamun jam'u alam, so wal-alamu man siwa Allah, al-alamu man siwa Allah. so ní tó ń pè ní alamu, òun ni tí gbogbo tó bá ti yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala, òun náà ń pè ní alamu. so tó dá ní alamul ins, ní alamul jin, ní alamul mala'ika, ní alamul hayawanat, ní alamul ashjar. so kullu ma siwa Allah ta'ala min al-makhluqat, gbogbo tó bá ti yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala nínú àwọn ẹ̀dá, so àwọn náà ń pè ní alamun. a ní àgbáyé, a ní alamu ti àwọn ènìyàn, bákan náà a ní tàwọn aljannu, a ní tàwọn màláíkà, a ní tàwọn ẹranko, a ní ti àwọn igi. so wá ní pé wa huwa ma'budi, Ọlọ́run bá yìí òun ni olùjọ́sìn fún mi, òun ni màá jọ́sìn fún. ó ní pé wa rabba jami'a al-alamina bi ni'amihi, so síwájú yẹn ó ní pé ó rẹ̀ gbogbo àwọn ẹ̀dá pẹ̀lú kíni, pẹ̀lú ni'amu rẹ̀, pẹ̀lú ìdẹ̀ra rẹ̀. Allahu jalla wa ala nínú suratu Ibrahim ó ní wa in ta'uddu ni'matallahi la tuhsuha. tẹ́bá lẹ́fẹ́ máa ka ìdẹ̀ra Ọlọ́run bá subhanahu wa ta'ala,
àwọn ìdára Ọlọ́run bá tí ó ṣe fún yín la tuhsuha ẹ lè rí kàtán wọ́n ní pé huwa ma'budi Ọlọ́run bá yìí òun ni olùjọ́sìn fún mi òun ni èmi ń jọ́sìn fún laysa li ma'budun siwa mi ò lẹ́lòmí tí ń jọ́sìn fún so wọ́n ní pé Ọlọ́run bá yìí òun lọba tó dá mi òun lọba tó rè mí pẹ̀lú àwọn ìdára rẹ̀ wa huwa ma'budi òun ni ọba tí máa dájú ìjọsìn mi kọ pẹ̀lú títẹ̀ra ẹnílẹ̀ pẹ̀lú rẹ̀ nílẹ̀ pẹ̀lú mímá ṣe jẹ́jẹ́ pẹ̀lú mímá ní tẹríba fún Allah subhanahu wa ta'ala pẹ̀lú mímá ṣe àfọ̀mọ́ ìjọsìn mi fún so mi ò ní máa jọ́sìn fún ẹni tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala al-ibada dani gẹ́bà ṣe ma òun ni pé ismun jami'un li kulli ma yuhibbuhu Allah ta'ala wa yardah من الأقوال والأفعال أو الأعمال الظاهرة والباطنة كأبي شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى بمشيصة عبادة أوني أروكا كان تكسينو عبادة أروكا كان تكسينو هنا لكن كل ما يحبه الله ويرضاه وقلت الله سبحانه وتعالى تيون نفسي تيوسي يونسي nínú àwọn ọ̀rọ̀ àti nínú àwọn iṣẹ́ eléyìí tí ó hàn ní tá ń ṣe ní gbangba àti eléyìí tí a ń ṣe pamọ́ so bákan náà ìbádà òun náà ni at-tadhallul wal khudu'u lillahi ta'ala ma'al mahabbati wat ta'zim òun ni rírẹrẹ nílẹ̀ fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala níní tẹríba fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala pẹ̀lú ìfẹ́ àti gbígbé tóbi nínífẹ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àti gbígbé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala bima babara rẹ̀ so gẹ́gẹ́ bí Ibn al-Qayyim rahimahullahu ta'ala yẹ́bọ̀ ìsọ inú nuniya wa so ya al-kafiyatu ash-shafiyah wani wa ibadatu ar-rahmani ghayatu hubbihi ma'a dhulli 'abidihi huma qutbani aw huma ruknani wa 'alayhima falaku al-'ibadati da'irun ma dara hatta qamat al-qutbani wani wa ibadatu ar-rahmani ghayatu hubbihi so ibada kabada kwa njosin fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nton pè ní ibada yẹn ni pa pín ní fẹ́ sí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala yẹn ní fẹ́ sí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ní ìfẹ́ ilé tí ó dé ògóngó ma'a dhulli 'abidihi pẹ̀lú yíyẹpẹrẹ pẹ̀lú títẹríba ẹni tí ó njosin fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala so al-hubbu wadh-dhull التذلل والخضوع والمحبة so rírẹrẹ nílẹ̀ fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala bákanáà mímá nífẹ̀ẹ́ sí Allahu jalla wa ala so eléyìí bí àwọn ànábí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala mọ́ ṣe máa jọ́sìn fún Allahu jalla wa ala iná lélẹ̀ gẹ́bí Allahu jalla wa ala bóyẹ sọ ń pa wọn pé إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين ونكبي النبي الله بأي لنبتي الله جل وعلا لنبتو كامتا إنه تلك حجتنا إنه القرآن بتي الله سبحانه وتعالى تتكا النبي الله بأي ونكبي إنهم درجة وتاكاي إنهم كانوا يسارعون في الخيرات وجاءوا كتبين وما شيالا قانتتي لسبيا وشاولوري ويدعوننا واسماك بي الله سبحانه وتعالى رغبا لن تنفس سنتو على الله سبحانه وتعالى so الحب هنا إليه هما بي الله سبحانه وتعالى لن تنفس رغبا سنتو على دوره لن تنفس جوكورو lórí pé afẹ́gbẹ̀san afẹ́gbàládá ilé ìtọ́ àlọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àwọn ojú rí Ọlọ́run Ọba jalla wa ala wọ́rọ̀ àbá bákanáà lásìkò kankana a máa jọ́sìn fún lẹ́n tó ń bẹ̀rù ìyà rẹ̀ so wa kanu lana khashi'in wọ́n jẹ́ nìkan tẹ́ pé wọ́n máa ṣe khushu' wọ́n máa tẹríba wọ́n máa ṣe pẹ̀lẹ́ fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wọ́n máa pè pẹ̀lú ìtẹríba pẹ̀lú ìrẹ̀lẹ̀ so al-ibada iná ni eléyìí lórí nǹkan méjèèjì iná ni ìjọsìn iná la máa wá ìjọsìn sí so ìjọsìn tí ó bá ti ní hubbu nínú kìí ṣe ìjọsìn tí ó bá ti ní dhullu
àti khudu' tí ó bá ti ní nínú kìí ṣe ìjọsìn èyàn jọ́sìn fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kò nífẹ̀ẹ́ sí Allahu jalla wa ala àbí kò tiẹ̀ nífẹ̀ẹ́ sí tó ń ṣe irú ẹni bẹ́ẹ̀ kò jọ́sìn fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala bákan náà èyàn jọ́sìn fún Allahu jalla wa ala gẹ́gẹ́ bí kálukú ṣe máa ń pẹ̀kẹ́ mara àwárí pé nínú jọ́sìn rẹ̀ kò tẹríba fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kò jùpá jù sẹ̀ sílẹ̀ fún Allahu jalla wa ala irú ẹni bẹ́ẹ̀ kò tí ì jọ́sìn fún Allahu jalla wa ala gẹ́gẹ́ bó ṣe yẹ kó jọ́sìn káànáwó èyàn ní ẹrú a sì máa bẹ̀ níṣẹ́ ẹrú yóò wá nífẹ̀ẹ́ sí sáré pé ẹrú yìí kò sí nípò ẹrú kò gbéra rẹ̀ sípò ẹrú fún olówó rẹ̀ bákan náà kò tó tẹríba fólówó rẹ̀ so kò gbéra rẹ̀ sípò ẹrú kò ríra rẹ̀ lẹ́rú fún olówó rẹ̀ so irú ẹrú bẹ́ẹ̀ kìí ṣe ẹrú gidi kìí ṣe ẹrú so bẹ́ẹ̀ náà ẹni tó bá ń jọ́sìn fún Allah subhanahu wa ta'ala láì nífẹ̀ẹ́ sí Allahu jalla wa ala láì nífẹ̀ẹ́ sí ẹ̀san tó wà lọ́dọ̀ rẹ̀ láì máa bẹ̀rù Allahu jalla wa ala irú ẹni bẹ́ẹ̀ nǹkan kìí ṣe kò jọ́sìn fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí ó ṣe yẹ so wa huwa ma'budi laysa li ma'budun siwa òun ni ẹni tí ń jọ́sìn fún yóò lẹ́nìkan tí mo ń jọ́sìn fún tó yàtọ̀ sí Allahu jalla wa ala Ọlọ́run Ọba nìkan òun la máa gbé ìjọsìn wa la máa gbé fún lẹ́yìn náà fáwa ni wa idha qila lak tó bá tún sọ fún ẹ wípé ma dinuk kí ni ẹ̀sìn rẹ̀ yẹn pé ẹ̀sìn wo gan ló fi ń sin Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kí ni àkídà rẹ̀ so faqul ma sọ fún wa pé dini al-islam ẹ̀sìn mi ọ̀nà ni ẹ̀sìn islam àkídà mi ọ̀nà ni àkídà al-islam ọ̀nà ni al-islam ok tó bá sọ fún wa pé kí ni wá ní túnmọ̀ islam yìí afáwa ni wa huwa الإسلام يوناني الاستسلام لله بالتوحيد كاجو بايو سلسلة فún الله سبحانه وتعالى ولو توحيد كما جسف الله سبحانه وتعالى كا تريبا كا يقرارا فún الله جل وعلا كويكوي كاوا gẹ́gẹ́ bí òkú ṣe máa ń wà níwájú ẹni tí ń wẹ̀ fún Allah subhanahu wa ta'ala so ana mọ̀ kí òkú kò sí tó bá ṣe ibi tó bá yí lọ iná ni ó lọ ibi tó bá yí lọ iná ni ó yí lọ so ká náà wà báyìí níwájú Allah subhanahu wa ta'ala ká gbéra sípò yìí níwájú Allahu jalla wa ala tọ́nà bá pa aláṣẹ báyìí ká tẹ̀lé ó bá ní ká ṣe nǹkan báyìí ká ṣe má débi nǹkan báyìí má débẹ̀ so eléyìí ni al-istislamu lillahi istislam ká jù pa yusuf sílẹ̀ fún Allah subhanahu wa ta'ala yányá ká má jọ́sìn fún ẹni tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala Allah jalla wa ala sọ pé قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين wọ́n ní pé sọ fún wa wípé dájúdájú sọ́látù mi ìrun mi bákan náà nusuk mi dídùn nǹkan mi wa mahyaya ìsẹ̀mí mi wa mamati àti ikú mi lillahi rabbil alamin so gbogbo ẹ̀ pátápátá tọ́lọ́wọ́ bá ní ọwọ́ ọlọ́wọ́ bá iná ní gbogbo ẹ̀ wá so ọlọ́wọ́ bá ló ní kápá gbogbo nǹkan yìí so eléyìí tí a máa ń dájú kọ ọlọ́wọ́ bá ń bẹ̀ òun nìkan ní máa dájú ọlọ́wọ́ bá nìkan máa dájú ẹ̀kọ́ sọ́látù mi nusuk mi so máa dájú gbogbo ẹ̀kọ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bákan náà kí wá wà láyé náà kí n tún kú tí Allah subhanahu wa ta'ala iná ni òun nìkan ló lè dájọ́ yìí la sharika lah ọba tí ò ní orogún níbi ìjọsìn rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe lórogún bí ìdá ẹ̀dá rẹ̀ wa bidhalika umirtu in tó fi pamela shayina lele wa ana awwalul muslimin mo sì jẹ́ alákọ̀ọ́kọ́ nínú àwọn mùsùlùmí yẹn pé mo jẹ́ nìkan tí ó ṣe kíni tí ó jùgbà yìí sílẹ̀ fún Allah subhanahu wa ta'ala so ìtumọ̀ al-islam wọn kí al-istislamu lillahi bit-tawhid ajùgbà yìí sílẹ̀ fún Allah subhanahu wa ta'ala pẹ̀lú majọ́sí fún lọ́kànṣọ́ wọ́n ní pé wal-inqiyadu lahu bit-ta'ah katuwa ma tẹ̀lé Allah subhanahu wa ta'ala kò tó kí ajùgbà yìí sílẹ̀ lásán dandan iná ní kí èèyàn tún máa tẹ̀lé kí ajùgbà yìí sílẹ̀ fún pẹ̀lú ta'ah pẹ̀lú mímá tẹ̀lé tí Allah subhanahu wa ta'ala tí ó bá fi pa aláṣẹ pẹ̀lú iṣẹ́ mímá ṣe àwọn nǹkan yìí so gẹ́gẹ́ bí tawhid lápẹjúwe tabakọ̀ tawhid a máa fi ṣiṣẹ́ a máa ṣe tatbiq
bákan náà ìbádà náà ìjọsìn a máa tẹ̀lé a máa ṣe pẹ̀lú iṣẹ́ pẹ̀lú àwọn oríkèéríkèé ara wa so eléyìí ni al-inqiyad bit-ta'a wọ́n ní pé wal-bara'atu min ash-shirki wa ahlihi bákan náà bíbá bọ́sẹ̀ kúrò níbi ẹbọ àti àwọn ẹlẹ́bọ so eléyìí tí ó jẹ́ ọ̀ràn yẹn náà ni àbùkù abọ́sẹ̀ kúrò níbi ẹbọ àbùkù abọ́sẹ̀ kúrò níbi àwọn ẹlẹ́bọ so a máa bínú sí ẹbọ àti àwọn ẹlẹ́bọ bákan náà ṣe máa ṣe kúfúrù sí tọ̀hút so gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé eléyìí òun náà ni ìpìlẹ̀ ẹ̀sìn náà ni eléyìí Allahu jalla wa ala wani wa man yakfur bit-taghut wa yu'min billah faqad istamsaka bil-'urwati al-wuthqa la infisama laha wallahu sami'un 'alim ana ba lẹ́nikẹ́ni tí ó bá ṣe kúfúrù sí tọ̀hút yẹn pé ó ṣe kúfúrù sí ogbon táwọn yẹn jọ́sìn fún yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala ó pọ́pọ́ bọ́sẹ̀ kúrò lára gbogbo àwọn kan yìí wa yu'min billah ó wá nígbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala irọ́ níbẹ̀ ò faqad istamsaka bil-'urwati al-wuthqa irọ́ níbẹ̀ ti gba okùn tó yí mú ó ti gba okùn tó yí ó ti gbà mú ya la ilaha illallah irọ́ níbẹ̀ wà lórí la ilaha illallah gẹ́gẹ́ bí ó ṣe yẹ so tó díẹ̀ ló jẹ́ pé kalima la ilaha illallah ó wá pẹ̀lú nǹkan yìí ṣíṣe nafiu shirk la ilaha so yẹn al-kufru bit-taghut náà nìyẹn yẹn pé ká sọ pé kò sí ẹnìkan tó tọ́ láti máa fi jọ́sìn fún yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala so la ilaha yẹn ni pé kí ká ṣe nafiu ìjọ́sìn kúrò lọ́dọ̀ gbogbo ẹni tí àwọn yẹn máa ń jọ́sìn fún illallah wà ní pé kí ithbatu tawhid ithbatun wa tawhid ká ṣe ithbatu ìjọ́sìn fún Allah subhanahu wa ta'ala nìkan ṣoṣo so eléyìí ìtumọ̀ al-bara'atu min ash-shirki iná lélẹ̀ so inú eléyìí ni Allah subhanahu wa ta'ala sọ fún wa nínú àwọn àyàtò oríṣiríṣi so inú náà ni eléyìí tí a fáàmù wa nínú thalathatul usul nínú muqaddima ẹlẹ́kejì láti wọ́n ṣàlàyé àwọn al-masailu thalatha fún wa pé i'lam rahimakallah annahu yajibu ala kulli muslimin wa muslimatin ta'allumu thalathi hadhihi al-masail اعلم رحمك الله أنه يجب على كل مسلم تعلم ثلاث هذه المسائل والعمل بها أو العمل بهن so تعبر سين معك أن الله خلقنا ورزقنا ولم يتركنا هملا بل أرسل إلينا رسولا فمن أطاعه دخل الجنة ومن عصاه دخل النار سألك جيواني أن الله لا يرضى أن يشرك معه أحد في عبادته لا ملك مقرب ولا نبي مرسل so أصل لك جينا إليه يوش أنه ثلاثة الأصول إنه مقدمة لك يجابي عشان شلا يفوح أصل لك تا هو أن من أطاع الرسول ووحد الله لا يجوز له موالاة من حاد الله ورسوله wọ́n ní pé ẹni tí ó bá tẹ̀lé Ọlọ́run bá subhanahu wa ta'ala tó gbọ́rọ̀ sí Nabi sallallahu alaihi wasallam lẹ́nu tó sì ń jọ́sìn fún Ọlọ́run bá subhanahu wa ta'ala lọ́kan ṣoṣo jẹ́ bá yẹ sọ síwájú rẹ̀ ní la yajuzu lahu muwalatu man hadda Allaha wa rasulahu kò tọ́ fúnra ẹni bẹ́ẹ̀ kó máa bá wọn tí wọ́n bá jọ́tọ̀ Ọlọ́run bá kó máa bá wọn ṣe walau kana aqraba qarib kódà kó jẹ́ àwọn tí wọ́n súnmọ́ pẹ́kípẹ́kí so wọ́n ní pé wad-dalilu qawluhu ta'ala èyí lórí al-wala'u wal-bara' èyí lórí al-bara'atu min ash-shirki wa ahlihi ولكن لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم sọ́nà bá ní ònírí jọka ònírí àwọn yaka tí wọ́n nígbàgbọ́ sí Ọlọ́run bá subhanahu wa ta'ala lódodo àti ọjọ́ ìkẹyìn kí wọ́n máa bá ṣọ̀rẹ́ kó jẹ́ pé àwọn tó máa mú lórí ayò àwọn tó máa bá ṣe àwọn tó máa nífẹ̀ẹ́ sí tó wà lórí òun náà làwọn tí wọ́n ṣe ọ̀tọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala tó jíṣẹ́ rẹ̀ so kódà kó yẹ pé àwọn ẹni yìí súnmọ́ pẹ́kípẹ́kí bí àwọn jẹ́ bàbá wọn ni àbí àwọn ọmọ wọn àbí àwọn ọmọ ìyá wọn àbáwọn mọ̀lẹ́bí wọn so irú àwọn nǹkan yìí irú àwọn yẹn báyìí ẹ̀lẹ́rẹ́ tí ó nígbàgbọ́ sí Ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó máa ṣe irú nǹkan báyìí so albara'a òun ni ká jìnà sí ṣírkù ká jìnà sí ká bọ́pà bọ́sẹ̀ kúrò ń bẹ̀ yányá ká sì jìnà sí àwọn tí wọ́n ń ṣe kíni tí wọ́n ń ṣe ẹbọ so táwọn náà bá rí àrípá nàbí sallallahu alaihi wasallam ó bọ́pà bọ́sẹ̀ kúrò ní ara àwọn tí wọ́n súnmọ́ pẹ́kípẹ́kí gẹ́gẹ́ bí Abu Lahab àti Abu Talib so àtàwọn tí wọ́n jẹ́ mushrik
so anabi sallallahu alaihi wasallam ó bọ́ pa bọ́sẹ̀ kúrò lára wọn kò bá wọn ṣe lórí ẹ̀sìn wọn. So bákan náà anabi Ibrahim abul anbiya, so bàbá àwọn anabi Ọlọ́run ba òun náà ó ṣe nǹkan yìí, ó bọ́ pa bọ́sẹ̀ kúrò lára bàbá rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ nígbà tí wọ́n ṣe ìgbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala. Allah jalla wa ala ó sọ wípé qad kanat lakum uswatun hasanah في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده. Oni dájú ń bẹ fún yín àríkọ́ṣe dáadáa lára Ànábì wa Ibrahim àti àwọn tí wọ́n wà pẹ̀lú rẹ̀ nígbà tí wọ́n sọ fún àwọn ìjọ wọn wípé inna bura'u minkum àwọn bọ́pá bọ́sẹ̀ kúrò lára yín wa mimma ta'buduna min dunillah àti bọ́pá bọ́sẹ̀ kúrò lára tí ẹ ń jọ́sìn fún tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala kafarna bikum a ṣe kèfèrí sí yín a nígbàgbọ́ sí yín àti tí ẹ ń jọ́sìn fún wa bada baynana wa baynakum al-adawatu wal-baghdha ó ti wá bẹ̀rẹ̀ ó ti wá yọ láàrin wa nísìn al-adawa ìbánisọ̀tá àti ìbínú ara ẹni wal-baghdha ìbínú ara ẹni a máa bára ṣọ̀tá ni títí ayérayé abadan hatta tu'minu billahi wahda tí tẹ́ fi nígbàgbọ́ sí Ọlọ́run bá nìkan ṣoṣo. So al-bara'atu min ash-shirki wa ahlihi náà ilé a bọ̀pá bọ́sẹ̀ kúrò lára àwọn èèyàn yìí. Islam wo tí jẹ́ Islam gidi àfi tàbá tó ṣe irun nǹkan yìí, tàbá tó bọ́pá bọ́sẹ̀ kúrò lára shirk àti àwọn mushrikun. Allahu jalla wa ala ó sọ fún wa nípa Nabi Ibrahim bákanáà pé wa idh qala Ibrahimu li abihi wa qawmihi innani bara'un mimma ta'budun. tó rántí ìgbà tí Ibrahim tí ó ń sọ fún bàbá rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ pé kí èmi bọ́pá bọ́sẹ̀ kúrò ń bi gbogbo tẹ́ ń jọ́sìn fún illa alladhi fatarani fa innahu sayahdin, illa alladhi fatarani àfi Ọlọ́run bá tí ó dá mi lásán, Ọlọ́run bá tó dá mi nìkan ni mo nígbàgbọ́ sí. Fa innahu sayahdin ó dá mi lójú pé Ọlọ́run bá yìí yóò fi mi mọ̀nà, yóò dúró tì mí. So bí àwọn ànábì Ọlọ́run bá bí wọ́n ń ṣe iná lélẹ̀ wọ́n bá kọ́ bọ́sẹ̀ kúrò ní ara àwọn ẹbọ àti àwọn tí wọ́n ń jọ́sìn fún àwọn ẹbọ yìí. So lórí ìlànà wọn yìí náà wà ní àwọn ẹni àyọ́ Ọlọ́run bá subhanahu wa ta'ala ni wọ́n ti máa ń rìn bákan náà ni wọ́n máa ń dúró lórí àwọn awliyaullah, àwọn tí Ọlọ́run bá subhanahu wa ta'ala tó ti fi mọ̀nà. So ìlànà àwọn ànábì Ọlọ́run bá yìí náà ni wọ́n máa ń tẹ̀lé. Allah subhanahu wa ta'ala wá pa á láṣẹ pé kí a náà kí a tún máa tẹ̀lé ìlànà wọn. Ulaika alladhina hada Allah, Ọlọ́run bá ní àwọn tí ẹ̀rí yẹn àwọn tọ́lọ́run bá ti fi mọ̀nà níyàwó fa bi hudahum muqtadih, ìlànà wọn yìí ojú ọ̀nà tí wọ́n tọ̀ yìí náà ní káyìn náà máa ní, ojú ọ̀nà tí wọ́n tọ̀ yìí náà ní káyìn náà máa ní. Tawhid ò ní pé àyàfi tí a bá tó ṣe bara'a kúrò lára shirk àti àwọn mushrikun. Wallahu ta'ala a'lam. Ibi ni a ní àǹfààní láti dúró sí. Subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.